بسم الله الرحمن الرحيم على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا أما لسيبي الفراء تراهم كان يسور دادا أها أنا كوجاني أدام الله حياته àwọn ọmọ àgbà fún ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ wọ́n ní gbogbo àgbà àkábàràbalẹ̀ nítorí tọ́lọ́hun àtúwá yòówó anábùwà Muhammad lẹ́ẹ̀mẹ́ta sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam gbólóhùn àmì wa mẹ́ta amina 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 ya Allah dákọ̀ọ́lọ́ àbíọ́. بسم الله صلاة الفاتح بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم آمين 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 يا الله. Ọlọ́run àbíọ́ atúntún ọbẹ̀ dákun Ọlọ́run àlékún ìkẹ́kẹ́ Ọlọ́run bá ṣẹ́fà nẹ́wà Muhammad sallallahu alaihi wasallam àtàwọn aráalé rẹ̀ àtàwọn ọ̀rẹ́ rẹ̀ àtàwọn mùmínì òdodo tí wọ́n tẹ̀lé wọn ọlọ́run nẹ́wà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run agbólóhùn àmì wa mẹ́ta mẹ́ta amina. Amina, amina ya Allah. Dákun Ọlọ́run àbíọ́, dákun. Bá a ṣàlékún ìkẹ́kẹ́ bá nẹ́bùwá Muhammad sallallahu alaihi wasallam. Ìyá wa tí wọ́n lọ léyìí, Ọlọ́run bá yọ́nú sí wọn, Ọlọ́run bá gbàgbọ́ wọn, Ọlọ́run bá mójúkò fún wọn, Ọlọ́run bá bò wọ́n láṣìírí. Ọlọ́run nẹ́bùwá Muhammad sallallahu alaihi wasallam gbogbo tí a náà fi ilẹ̀ Ọlọ́run bá tọ́jú wọn Ọlọ́run bá mójútó wọn Ọlọ́run bá mójútó wọn Ọlọ́run dákun ṣe tẹ́ ẹgbẹ́ fún yín lẹ́yìn ìyá yìí kó sì bá ṣe tẹ́ ẹgbẹ́ fún ìyá náà níbi tí ìyá náà dojúkọ Ọlọ́run Nábì sallallahu alaihi wasallam. Bismillah kuluhu Allah. Ọlọ́run létí gbogbo èèyàn mọ̀ sí kọ̀ létí Àyìnlá. Ọ̀nà ni wọ́n bọ̀ wá kẹ́gbàlagbà. Ọbẹ̀ lọ kí àwọn bàbá wa ìmáàmù àgbà. Kébé ń kú ara. Wọ́n bẹ̀ jẹ́ àwọn ọ̀rọ̀ à. Ẹ dákun àwọn àfáà wa tí wọ́n kù. Ẹ̀yin náà bọ́ sí stéèjì lẹ́ẹ̀kan náà. Kẹ̀sì wá jókòó. Ọba. Nígbà táwọn arètí. ẹnìkan tá a ní pọ̀. Bẹ́ẹ̀ ni ariwo sọ àsìkò òun ló dé. Àsìkébé ni wá dé. àṣekébé ń gbọ́dọ̀ ní wọlé bọ̀. Ọba ti kébé bọ́ wa lọ́wọ́ ní gbogbo òun láàrin ní ìmọ̀mù wa ní ẹ̀rọ. Torí náà Ọlọ́run tó ní gbogbo yóò lókìkí Ọlọ́run ní kó kìkì yín rẹ̀ o. mo nánú àdìsú. Táníjẹ níjẹ nìkan bí ìjẹ ìdógó ìwọ pẹ̀lú ìyá ń sọ̀rọ̀. bílíọ̀mù sínú sí àbúrò. Níjẹ ẹjọ́ náà ẹjọ́ sọ̀rọ̀ ẹbí orí mi ìyá ní kọ́ gbàtọ́ náà lára ọmọ. Wọ́n ti gbé ọ̀rẹ́ mi. Ọmọ ìfẹ́jú pẹ̀lú bẹ́ẹ̀ pé o. Ọmọ ìyá bàbá ò lè pe ọmọ rẹ̀ ní bàbá o tí èyí jáde láyé. Ìyá bàbá rẹ̀ ọgbọ̀n bàbá mi ló tún pè bàbá mi súnmọ́ mi. Yá Ìyá ní kọ́ gbàtọ́ náà. yá ọ̀gá Bello Adébáyọ̀ Sàlámì Tọ̀. Anta Fuhadisuha. Àwọn yòókù rẹ̀ náà rí wọn bá sọ̀rọ̀. bílíọ̀mù sí tẹ̀sí àbúrò. Ẹjọ́ ṣe kọ̀. لكنها رحلات وتير مجابا. Wàláhì ìráhàlà bàbá ti wọkọ̀ tẹ́nìkan ò lè bá wọ̀, ìyá ti wọkọ̀ tẹ́nìkan ò lè bá wọ̀. Ẹ sì gbé wọn sínú ọkọ̀, ẹ sì jù wọ́n lẹ̀ nínú kọ́tà.
ẹ sì dà pẹ̀lú wọn kò sí wíńdò kò sí fáànù kò sí déètì kò sí kankan. láì nínú ṣàìtọ́ni rọ̀jíìmì. bí wọ́n ti ní ká farabalẹ̀ wọn ẹ dákun ẹ já farabalẹ̀. bisimilahi rahmani rahim. ká lè bá a pa ká farabalẹ̀ nítorí ọ̀rọ̀ ọlọ́run ẹ já gbọ́dọ̀. aliyansuri ni ìsánú mímọ kòlíkà. ọdún sí bọ́lọ́run ti dá wa àti bí tó ti dá wa. kòlíkà mímọ ìdábì. látara wàhálà lọ́lọ́run ti dá kó wa. yàkàrújù mi bẹ́ẹ̀ ni sólùbí wà tara ibi. àwọn méjèèjì tí wọ́n bí wa wọ́n ṣe wàhálà wọn tó rí wa bí. ìnáwó aláàjì ìlàkọ́dì. bá a ti lè wù ká pẹ́ láyé tó á padà sọ́dọ̀ ọlọ́run. yóò máa tóbi rà sàrá irú. bá a bá dọ̀ wá sí kálukú òtúnjọ́ náà. fàmẹ́lẹ̀ omi kú àti wàhálà nẹ́ẹ̀sì. ọ̀rọ̀ nìkan ò ní lágbára àti gba lọ́ọ̀yà wájú ọlọ́run. wà á sàmì ìsà àti rọ́jì. àti gbogbo ẹni ó ga láyé yọ wàlẹ̀ fọlọ́run jọ́nà ni. wàhálà àrídìsá àti sọ́dí. ẹni a sì rò pé yọ jà má wájú ọlọ́run jọ́nà. ìnáwó làtàlù fọ́sílùn. ọ̀rọ̀ ọlọ́run eléyìí. wà máa wà bìlásìl. ọlọ́run ọba eré débẹ̀. ìnáwó yàtí ìdúnà káìdán. àbùkù náà ní dọ́gba àfẹ́ kú. wà kí ìdùn káìdán. ọlọ́run sì ń wò wá pàǹtara wa ní. fàmà ìlìlì tàbírí náà mú ìlì hùn. rúwẹ́dà. gbogbo ọgbọ́n tá a bá máa dá àbọ̀ ọlọ́run bẹ̀. bọ̀ wá ẹni tá a gbé bí iṣu. ayé ń bẹ̀ ọ́ ò ń bínú òní gbà. ọ̀rẹ́ ń bẹ̀ ọ́ ọ yarí kò ní tán. ọ̀dà jẹ́ bí ẹ ọjọ́ mélòó la lò. nílé ayé tàbí ìwẹ̀ wúrin. bògìnìyà aláàjà Aisha àyọká agbógunlérí ìyáre àyọká nígbà tí ń bẹ láyé lọ́jọ́ dààmú nítorí ìtàwá ọmọ àmọ́ ní ọjọ́ tí kú ti mú ya kúrò níjẹ̀ẹ́jọ́ kò sẹ́ni tó dàbí màmá wa ìdòkó ẹ̀yin ọ̀jọ̀gbọ́n bọ̀rọ̀ yìí. Àlùbùlání ẹ̀tẹ́yìn tọ̀lọ́run fún lóye. Ẹjẹ́ àjọ wòye sáyé ayé tá a wà yìí àgbákò ni. Gbìyà rí dùnú onídàájí. Ọ̀gá Bello tinú rẹ̀ lò tó kéde ìjó. Ó lè ṣeéṣe lẹ́yìn ìdùnnú lè tún dìrònú. Láfi ní wáyéwáyé kọ́ wa níwọ̀nba. A ṣe bí ṣe ká sọ tẹ̀. Rántí ikú, rántí ọ̀run, rántí ẹ̀san. Bàbá gbígbàdúrà torí gbogbo ìyọ̀pọ̀ yóò wù tẹ́ dádì mú. Lọ́jọ́ tí kú bá ti dé ló ti pín. Kò kú mọ́ ọjọ́ ní ìgbé. Gbogbo ọ̀yẹ̀kú ó padà kú. Bàbá Bàrígà àṣẹ́pọ̀ yóò wù tẹ́ dádì mú. Lọ́jọ́ tí kú bá ti dé ló ti pẹ́. Lọ́jọ́ tí màmá wa lọlé. Ìyá ọ̀gá Bello ìyá wa Àyọká. Àyíṣà ìyá ń dá òpé yáyá bí sọ parí nìyẹn. Ìgbà wo lọ́jọ́ tó lè wá? Tí mo tún lè pàdé ọmọ mi. Àwọn àfáà wa ò nira burú. Wọ́n ní àbúrú. Ẹlẹ́ àfáà wa ò ní jì. Wọ́n ní jìyà àwa náà tí wọ́n kọ́ ká máa nira àmì. Bọ́lọ́run bá fún mi lẹ́gbẹ̀rún ahọ́n. Lẹ́gbẹ̀rún ahọ́n. Akíkanjú ọdẹ. Ó nìyẹn. Àdúrà rẹ̀ ó gbà yányán. Àmì àgágá. Tó fún mi lẹ́gbẹ̀rún ọkàn. Apálẹ̀ àfà mi ni wọ́n sì máa ṣe ìyẹn ló dáa púpọ̀. Bẹ́ẹ̀ rẹ̀ já wọlé ṣe bẹ́ẹ̀ ẹranko ní. Ájàbá tí màá sáyìdá, ọlọ́run gbàdúrà rẹ̀ sí. Àmì. Báàgùn tàn ìjà wọlé kò lè Kó lè dùn yẹn bọ́ máa ní ajá wọlé. Wọ́n lọ gọ̀ bí ẹran. Ẹran ni tẹ́lẹ̀. Ọlọ́run bá wa lù kòrónà pa. Kòrónà pa.
kòrónà ọkọ̀ oṣù pẹ̀lú Pẹ̀lú àjẹsà sí àmàmà jẹ kóró pa ayé rẹ̀ àrùn burúkú. Tani àti bá àwọn mẹ́rin Naam. àwọn àfáà Èmi. ilé pàtì kẹ́ntì wa Yes. Ẹlẹ́ẹ̀kejì ńkọ́. àwọn tálùkù á lè bẹ̀rẹ̀ àwọn ọlọ́kùnrin àti lóbìnrin Ẹlẹ́ẹ̀kẹta àwọn ti ńkọ́. kàn án wà sí wọn farabalẹ̀ Ẹ̀kẹta ńkọ́. àwọn tó wá jẹun Ẹ̀kẹrin ńkọ́. àwọn tó wá tí wọ́n jí mọ́ ọ̀la Allah! Fóònù ti ń lọ látẹ̀kan sáwọn fóònù ẹ wò. Bọ́ bá délé ló tó máa ń tó hàn. ṣé tọ́lọ̀ ń pọ̀ láyé tó fi kó gbogbo àfáà yìí lẹ́nu pé ọ̀dọ́ rẹ̀ níjù wọ́n àwọn tọ́lọ̀ sọmọ látara wọn lónìí gbogbo àwọn mọ̀lẹ́nà pátá wọn náà wálé bọ̀ náà ti ní ọ̀dọ́ àwọn Alhamdulillah. قدم لنفسك خيرا. àwa ìwádìí ni wọ́n lọ bá wèrè Ń lọ fún èrè lẹ́ran. ni wọ́n lọ fún lẹ́nu kò tí ì kọjá bíi tálájà dídì wà wèrè náà bá pàdé rẹ̀ ń gbẹ̀rẹ̀ lé wèrè lọ́wọ́ báyìí àfi wíì Kí lọ́jà wo? pẹ̀tẹ́sì bíi tí bàbá ń jòkó sí ọkàn wálẹ̀ lẹ́ẹ̀kan náà wíì Káwọn èèyàn sì bẹ́ẹ̀ bẹ́ẹ̀. gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ pátá ni wọ́n parí wọ́n wá sọ fún bàbá náà pé kìí ṣe kí mo láfojúdi àgbákò tí mo rí tó fẹ́ sí ọ tí ìfẹ́ kó sí ọ. قدم لنفسك خيرا bẹ́ẹ̀ ni وأنت مالك مالك. àfà yìí Bàbá gbogbo ẹjọ́ láti bọ̀ tari tí ó lójú tí ó lẹ́yìn bí màmá rẹ ti lójú tí wọ́n sì lẹ́yìn tí ó lẹ́yìn bí màmá rẹ ti lẹ́yìn tí ó láyé bí màmá rẹ ti láyé tó dáa tí ó tún lálẹ́ kìámọ̀ tí ó sì tún wálé kìámọ̀ kọ́ da látọjú ayé ara rẹ̀ Insha Allah. ọlọ́run wájú gbogbo bẹ́ẹ̀ fún wọn náà ìyá bá ń gbọ́dọ̀ gbọ́ wọn dé. Olùlàdí. ẹ máa bẹ sùn ẹkún yẹn ọmọ ní màmá èmi ní pa mímọ́ Àmọ́ àwọn mo mo ti yó yó. Jẹ́ kí lọ jẹ́. ǹjẹ́ kí lọ jẹ́ wọ́n nígbà tí mo dé mọ́sáàsì wa mo ní kí n ṣiṣẹ́ ìmọ̀ kí bàbá fọ́bì ló ń mọ̀ ohun ara mi. sọ̀gbọ́n gábẹ́lò tani ayé àní ọlọ́run gbàgbé àyè báyìí lọ ẹ máa ní gbowó àṣì ẹ̀dọ́ àyè ọgbà sí ọ̀gábẹ́lò lọ́ba ní bí ètí ń fọ́ sí mọ́sálásí bàbá bá ní àgàdégọ̀ òní Bẹ́ẹ̀ni. Ó bí ọmọ ara rẹ lọ. bàbá fọ́jú bọ́ọ̀lù ẹsẹ̀ mọ̀ mí òun ara rẹ ni bó ti láti jọ yìí ebi ó ti máa kọ́ èmi ní kọ́sí lálejò ọba gbé búrẹ́dì kan fún mi màmí nígbà tí ó gbé búrẹ́dì fún mi tí mo sí búrẹ́dì wò bọ́tà kó bẹ̀rẹ̀ sí bàlá wọ́n là lóòrú báyìí Ẹ̀bà. ní búrẹ́dì o Ìyá lọ nǹkan bí. ìyá ni o ti ń sáré Máa rí wáìdì tẹ́lẹ̀ tirẹ̀. tá ń fọ búrẹ́dì Bàbá afọ́jú. bàbá alájọ afọ́jú ọwọ́ búrẹ́dì wa gùn Ó kùn. kí ló kọ búrẹ́dì wọlé Danjúmọ́ bread. wọ́n là lóòrú Bọ́tà kún bẹ̀ gan. bọ́tà wa kún bẹ́ẹ̀ ọwọ́ jẹ díẹ̀ wọ́n ní bàbá Gbogbo ẹ̀kọ́ jẹ́ wọ́n jẹ pàtàkì ọ̀jẹ̀ Bébí tán bàbá mi mo ṣe jẹ́. ọ̀jẹ̀ tán Ẹ̀yà ọmọ mi sí. ìyá lọ́lọ́wọ́ ọlọ́wọ́ Allah. ọmọ sẹ́wọ́n tó ọ̀jẹ̀ dájọ́ àgbákò yìí kalẹ̀ Subhanallah. àti wọn bá dájọ́ àgbákò yìí kalẹ̀ èmi náà ní ẹ̀ bá kó Allah. àjọ tí àyín dá nìyà kó Ìyá kò yí o. ọ̀gá bẹ̀rù gbogbo ẹ̀yà bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ yín ní àjọ kí wọ́n náà ń dá àjọ kílẹ̀ dá lára ọmọ lóhùn. صلى الله عليه وسلم به بشر مرامة كشافه وابو وصفته محمد صلى الله عليه وسلم wọ́n ti dé bó ṣeun dé 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 o ikú tó mú mẹ́kúnnù lọ sóhun ló mú tálákà lọ sóhun ló mú àìṣà lọ bó bá ti dé kò pẹ́pẹ́ mọ́ ó ti dé bó ṣeun dé. ọjọ́ kan là á jàdùn ọjọ́ kan là á joyin ọjọ́ kan là ó sùn ta ò ní jí ta ó máa kó di péré. ọjọ́ kan là á jàdùn ọjọ́ kan là á joyin ọjọ́ kan là ó sùn ta ò ní jí ta ó máa kó di péré. àrọ́ lọ nínú omi ọ̀kín lọ nínú ẹ̀yẹ alájà Àìṣà mọ̀mọ́ wa ọmọ ti lọ ọba kó foríjì wọn kò síjọ àánú wọn halẹ̀ ọjọ́ kan lájàdùn ọjọ́ kan lájòyè ọjọ́ kan lọ́sùn lòdì táwọn àkọ́dí. Sayyidina Muhammad wa akbar.
أكبر قبيل الله أكبر الله أكبر الله أكبر أخرج الله أكبر وما وهل أكبر الله أكبر الله أكبر السلام الله أكبر قبيل الله أكبر ẹja yìí ọlọ́run ni yíyan ọlọ́run ta fẹ́ yìí kọ́lọ́run kó bá wà fi tẹ màmá títí wa alájà Aisatu Ayọ̀ká. Allah 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 Allah. Ọ̀gá mi. Allah 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 Allah. Ìbàbá lọ́rùn lọ́fẹ̀lẹ́ dùn máa rẹ̀. Ọmọlá, ǹjẹ́ wáyé máa rọrùn èèyàn bẹ láyé? Kò sáwáyé máa rọrùn àti mọ̀ ọ̀dọ́dọ́ ṣàlékú. Ọmọlá, ǹjẹ́ wáyé máa rọrùn èèyàn bẹ láyé? Kò sáwáyé máa rọrùn àmọ́ ọ̀dọ́dọ́ ṣàlékú. Mo dẹ̀ kí dáàdì mi bàbá mi Àyìnlá bàmí kébé wàrà bàbá mi. Mo kí dáàdì mi bàmí Àyìnlá bàmí kébé wàrà bàbá mi. Ó nà táyáyá. Mo kí bàbá mi bàmí Àyìnlá kọ́nẹ́tì mi àkúrú yẹjọ ọmọ wọn Kwara rè bàbá gbàlagbà arúgbó ọ̀dọ́ dáàdì mi kórìíjà ẹ̀yìn pẹ́. Ọmọlá o bẹ́ẹ̀ bá ń bẹ̀ láyé ẹ̀ẹ́dẹ̀dẹ̀ kí dáàdì mi ọ̀gá mi gbé lò. Bẹ́ẹ̀ bá lẹ́kọ̀ọ́ kan tó bá rí ipò kan ìwà ló tún yẹ kó ní. Bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ kan tó ti rí ipò yẹn ìwà ló tún yẹ kó ní. Màmá wa tó lọ alájà Aisatu mọ́mí Àyọ̀ká bẹ́ẹ̀ bá lẹ́kọ̀ọ́ kan tó ti wá dípò yẹn ìwà ló tún yẹ kó ní. Torí bí ọ̀bẹ láyé tó lóhùn kò jẹ́ gbèsè kò jẹ́ tówó bẹ́ẹ̀ ni kò jẹ́ taṣọ kó má gbàgbé wípé òun jẹ́ gbèsè kú àlèmọ́tò yóò ṣẹ lẹ́ńdọ́kan. Àmàlí ayé kù ti wá o. Ayé kù ti wá o. Ẹ máa fẹ́ ta ayé. Ayé. Ìṣòwò nílò fún mi lómele àbíjú. Lọ́yẹ̀kú ti jó fún
ní gbogbo fún ẹ. Fẹ́jì àtúntò pé lókun òkú ìgòtó. Fẹ́jì àjọyọ̀ ọlọ́sàrà mi lẹ́gbẹ́. Ọmọdé yìí bọ̀ ní rọ́ọ̀sì. Fẹ́jì ẹ̀sìn náírà. Ẹ̀yà máa ń gbọ́ ọmọ bàbá. Báyìí tọ́jú àbùkù ẹ̀dáwọ̀ ọdún ìyẹ̀wò àrùbá lọ́mọ. Yeah.